أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. عشرة الأعوام تمت 10 الأعوام تمت من وفاة ابن البخاري إبراهيم ابن البخاري فاغفران ابن البخاري 10 الأعوام تمت مولانا الشيخ إبراهيم ابن البخاري اللهم سبحانك ابن البخاري موتي أترى بابانا ابن البخاري mo kí ìkàlẹ̀ gbogbo àwọn àfa bàbá wa oníyagi ọlọ́mọsàjẹ́ àrí wọn pẹ́ bàbá wa ìjọba Maulana Sheikh Labibullah bàbá wa Anafi al-Mubarak ọlọ́mọsàjẹ́ àrí bàbá pẹ́ mo kí al-Khalifa Maulana Sheikh Abdul Qadir bàbá wa bàbá lórílẹ̀ mo kí bàbá wa Mudiru bákan náà gbogbo ìpàlẹ̀ pátá mo kí afawa Ahmed al-Mukhtar al-Uda الدكتور عبد الفتاح أباوا العارف بالله أجوا قلي 10 الأعوام تمت آية كناني إن شاء الله bí yàn bá rí bí gbogbo ilẹ̀ ti rí in tí ó máa wá sí èrò ọkàn kó wá wàláhì ọ̀tọ̀ọ̀tọ̀ ni bí yàn bá dé ibi mọ́ṣáláṣí tí àwọn bàbá gbé kalẹ̀ yìí tó bá débẹ̀ tí ò tí wọnú agbo yìí ó ní tí ó máa rò tó bá tún wá wo àyè yìí torí àwọn àlìjànkànjànkàn yúnà mínàlẹ̀ ulama yóò tún wò pé àhá kí ló dé ìtàwọn máa sọ fún wọn náà ni ọ̀rọ̀ Ọlọ́run tó sọ yìí pé afasiruna haza. afasiruni haza am antum la tubsirun. afasiruni haza am antum la tubsirun. afasiruni haza. afasiruni haza. irú oògùn wo ló fẹ́ ṣe dé àyè yìí. afasiruni haza. irú ọ̀fọ̀ wo ló fẹ́ pa tó fẹ́ kó rí báyìí. afasiruni haza. alukurani ni afasiruni haza. afasiruni haza am antum la tubsirun. ó gbé wa pé afasiruni haza. ajuwa àpẹẹlẹ. níbo la fẹ́ ti gbogbo tí ń ṣẹlẹ̀ yìí sí. afasiruni haza. ẹlòmíì ò máa wò pé bí wọ́n ti ṣe ní ìtàn wí ní ìtí wọ́n ń sà ní ìtí wọ́n ń pè ní Al-Qur'ani sọ pé afasiruni haza. afasiruni haza. àmọ́ àǹtún la tubsirun. nígbà tí ó ṣe pé ojú yẹn fọ́ yóò kó ẹlòmíì lóyìn lóòótọ́. àmọ́ àǹtún la tubsiruna. àmọ́ àǹtún la tubsirun. ẹ wo àlífà wa kẹgbọ́n lọ́n tóbi. àmọ́ àǹtún la tubsirun. ẹ wo ṣéèkù wa Ahmadul Mukhtaru kẹgbọ́n lọ́n tóbi. àmọ́ àǹtún la tubsirun. àṣebí tá a bá parí ẹ̀ sí ni pé innama amruhu. iza arada shay'an an yaqula lahu kun fayakun. ashratul awami tammat min wafati bunil Bukhari Ibrahim bunil Bukhari faghfiran ibnal Bukhari. ربنا أنت الرحيم فارحم ابن البخاري مع كل الصالحين
مالحقا ابن البخاري. ẹ jọ̀ọ́ ẹlòmíì tẹ́ bá sọ fún un pé sọ gbàrí ayọ̀ rẹ ó lè lé rárá òun fẹ́ máa pariwo níbi tí wọ́n ti ń ṣe nǹkan ayọ̀ ni ẹni tóun náà ṣe nǹkan ayọ̀ táyà ò ní tán nulẹ̀ sọ pé Allah. Allah. jẹ́ kóhùn ẹ̀ ń rìn kó wọnú sámàlẹ̀ kan náà kọ́lọ̀ ń wọ́gbọ́. Allah. bàbá onímọ̀jèsí thank you very much for the time well spent. Thank you very much. Al-Abrar. Nǹkan ní sàlá. Bàbá wa àpọ́nlé. Nǹkan ní sàlàfíà yín o. Àmín. Ẹ dákun torí Ọlọ́run. À ń bọ̀ wá. A tún wá gbé yín síbi tó yẹ kí ẹ tún wà. Ọlọ́run ní dá yín padà sẹ́yìn. Àmín. Wala hawla wala quwwata. Illa billahil aliyyil azim. Tọ́ nísìnyí.